wàhálà ni. Obìnrin mi náà sì ń bẹ tọkùnrin fẹ́ sínú ilé tó yẹ pé bóyá láti gbà tọrọ tí ìjọjọ yé yín ló ti fẹ́ tọrọ yín ò sì yẹra wọn níjọ́ tọkọ bá ti dúró pé òun ó ṣe súnà kan ọkọ yẹn ó jìyà sí tóbìnrin bá sì lóun ó jẹ yẹn yà kò ní ìdíkọ́ yẹn gba sí yàn kò ní ìdíkọ́ yẹn kí ni wọ́n ní oníranran ìyà lọ́wọ́ kọ́lọ̀ kó ṣàánú wa ọ̀kan náà ọmọ ìyá wa kan ó ṣe ìyàwó ó ṣe táníà ìyàwó sáà kọ́kọ́ yarí pé òun ò gbà ìyàwó àkọ́kọ́ èmi ìfẹ́ ká máa lo ìyálé ìyàwó no ìyàwó àkọ́kọ́ àti ìyàwó àkè torí pé ó ní psychological implication nígbàtẹ́ bá ti ń pè ní ìyálé òun ti dìyà ó ti lé kóhùn mọ́ ẹjọ́ kò lé jẹ obìnrin mi náà dẹ̀ mọ́ fíìlì báhùn òun náà wà á dìyà pàtì ẹ̀sá lọ bá ìyàwó yín kékeré ọfẹ́ ẹ̀sùn yín náà kì í sùn yẹn bọ̀rọ̀ ó lè má padà sọ́dọ̀ ẹ mọ́ so ẹ máa sọ ìyàwó àkọ́kọ́ ìyàwó ìkejì ìyàwó àkọ́kọ́ yẹn sáà ń yarí nígbà tó yá ó bá sáàdì pé kò yarí mọ́ gbogbo yẹn ní àmọ̀dúgbọ́ fọ́lọ́hun ó ní ẹfẹ́ kò sí wàhálà ìgbà tí ó kù sáátà tí wọ́n ó ṣètò ìyàwó kékeré tí ó wọlé ó wá lọ sílé àwọn fámílì ìyàwó kékeré ìyàwó kejì ìṣe kékeré ìyàwó kejì torí pé èèyàn lè fẹ́ ẹni tó ju ẹni tó wà nílé lọ́gà abẹ́ẹ̀kọ́ ìyàwó kejì ó wá lọ sí ọ̀dọ̀ àwọn fámílì wọn wá nítọ̀ ẹ dákun Ọlọ́run ò ní fèmí payín ṣé mo rí bí ìlàjì kóńgò gàrí ọmọ tí mo gbé pọ̀n yìí kò sí nǹkan tí ó jẹ ẹ lè mọ́mọ̀ mi dáadáa ṣùgbọ́n mi mọ̀ yìí ọkọ mi ló fẹ́ fẹ́ ọmọ yìí ló fẹ́ fi ṣe sẹ́yìn ni ìyàwó lágbájá bẹ́ẹ̀ ni ẹ wà dánwò wọ́n ló ti bá mákẹ́ẹ̀tì jẹ́ bí wọ́n bá tiẹ̀ fojú fò ọkàn ò ní gbé pé ìdí ń jẹ́ obìnrin nu o lè gbéyàwó kejì dé lálẹ́ ẹjọ́ tó kọ́kọ́ wọlé òun kó lè pọ́ síìtù lóṣùn o kó o má sùn ti ìyàwó oníjọ́ náà inú rúrun kan bá ṣẹlẹ̀ lọ́dọ̀ ìyàwó àkọ́kọ́ ó gbèdọ̀ síìtù ó jókòó tì èyí tó ọ̀sẹ̀ fẹ́yàn yọ wà nù lé jẹ́ oríjọ́ méje rẹ̀ yọ bàbá jẹ́ bóbìnrin ṣe rí ni ṣùgbọ́n tẹ́yàn bá fẹ́ obìnrin tó dọ́gba pẹ̀lú èèyàn òun náà mọ ìtumọ̀ ìṣesí yẹn kò ní ṣe bẹ́ẹ̀ so látara adìyẹlẹ alkafa'a innama alkafa'atu fi din ń dá ń pè ní alkafa'a níbi ẹ̀sìn òun ló wà o kafa'a ń bẹ níbi nǹkan míì ó ń bẹ níbi nasab ìran téèyàn ti jáde ó ń bẹ níbi iṣẹ́ téèyàn ń ṣe ó ń bẹ níbi level education èèyàn ó ń bẹ ń bẹ Islam ò kàkún àmọ́ bẹ́ẹ̀ nìkan bá lóun fẹ́ kàkún Islam ó bá kàkún o lápèjúwe obìnrin kan sọ pé òun ò lè fẹ́ ẹni tí è ṣe graduate ẹ̀sìn yẹ òun ti wẹ̀ sí o ṣùgbọ́n tí ẹ bá ṣe graduate ọ̀rọ̀ òun àti ẹ̀ ò lè jọra ẹ wá ní bàbá náà ẹ má sọ bẹ́ẹ̀ fún o ẹ má sọ bẹ́ẹ̀ fún ẹ kàn lè ṣe wá sí fún torí pé tẹ ẹ bá fagídí sọ bẹ́ẹ̀ fún wàhálà ó padà máa ṣẹlẹ̀ fìtínà ó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n tó yẹ pé láti inú ẹ̀mí tiẹ̀ ló sọ pé kódà kó má mọ̀ ń pa rárá ó ń ṣetán láti fẹ́ tó bá ti lẹ́sìn ó wá láti inú ẹ̀mí ẹ̀mí èyí kò sí láì fún bẹ́ẹ̀ ṣùgbọ́n láti wá jẹ́ nípa ẹlòmí máa ń ṣẹ̀ṣẹ̀ sí mi salamata wal afiya ẹ̀kàrọ ọmọ ìyá mi pé òun fẹ́ fẹ́ ọmọ UK kan kọ́tọ̀ yìí ó papọ̀ nígbàtí ó gbé ọmọ UK dé tó gbédé ọkọ̀ àná kitchen lélẹ̀ mo mọ̀ pé o lè jẹ bàná o dẹ̀lẹ̀ gbogbo tó rí o ṣe bí ìgbà tó ń fi ìyà jẹ ni ó ṣe rí torí pé culture tiẹ̀ ti ń gbé bọ̀ ó yàtọ̀ sí tiẹ̀ tó bá fún ọ pé don't be stupid kì í ṣe pé ń bú ọ kò sọ pé you are stupid ó ní don't be stupid ọ ń gbà onímọ̀ràn ni nínú culture tiwọn ìyàwó rẹ̀ àkọ́kọ́ òun bá bínú pẹ̀lú dáadáa wọlé yẹn baálé mi olówó orí mi yàní culture ó yàtọ̀ so gbogbo àwọn nǹkan yẹn a gbọ́dọ̀ kíyèsí dáadáa ká kíyèsí dáadáa kọ́lọ́n kó ṣàánú wa ìjẹ́ obìnrin nípa ẹjẹ́ àkíyèsí yẹn náà tí wọ́n bá jẹ́ obìnrin nípa láti lọ́kọ eléyìí àdánwò ni ìpìlẹ̀ yẹn kò lè sí ìgbésí ayé ìrọ̀rùn ń bẹ bó ti wulẹ̀ kó máa
a rí nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ìpé ana jariyat bikra, arábìnrin kan ọlọ́mọge ni, atat Rasulullah sallallahu alayhi wa sallam, ó lọ bá Ànábì sallallahu alayhi wa sallam fadhakarat anna abaha zawwajaha wa hiya kariha, pé bàbá òun so yìgì òun fẹ́ nìkan kò dẹ̀ tẹ́ ń lọ́rùn. ó lọ sọ fún Ànábì sallallahu alayhi wa sallam fa khayyaraha nabiyyu sallallahu alayhi wa sallam, Ànábì fún ní kó ṣẹ̀ṣà bó bá wù ọ́ o lè dúró lọ́dọ̀ ẹni tó bá dẹ̀ wọlé lóò ṣe mọ́ kán ṣe fásikò nìkà. àwọn àfáàrí mú jáde ń bẹ̀rẹ̀ wípé a ò lẹ́tọ̀ọ́, kò sígbà láàyè láti jẹ ọmọ obìnrin nípa pé túláàsì ẹni tó gbúdọ̀ fẹ́rẹ̀. gbogbo ibi téèyàn bá ti ṣe nǹkan yẹn jàmọ́ kò lè sí ìgbésí ayé ìrọ̀rùn bẹ̀ o. a ti rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n túláàsì ọmọ obìnrin kan pé túláàsì ẹni tó fẹ́ lélẹ̀ bọ́ọ̀ bá fẹ́ àgbẹ̀ ọ̀ṣẹ́ pé gbogbo ayé ọkọ̀ tí ẹ wọ́n sàṣọ́ lágídí, ọmọ yẹn obìnrin yẹn náà gbà ṣùgbọ́n kò tẹ́ lọ́rùn, ó sáfẹ́ ọmọ ìyá yìí. ìgbà tó fẹ́ ọmọ ìyá yìí, gbogbo téèyàn máa ń rí lára ọkùnrin tínú rẹ̀ máa fi dùn, ọmọbìnrin yẹn sáà ń complain fáwọn afárá pé òun ò ní feeling kankan fún un. bó bá ń rẹ́rìn wọ́n pè kí ló ń bò léyìn báyìí, kí ló ń ṣe kí ló ń bò léyìn, ṣe ẹ̀mọ̀ nítorí ẹ̀kọ́ rẹ́rìn sí kí ló yẹ pé kí ló ń dún eléyìí ní báyìí. òun rí wípé òun ń ṣe lọ́hùn látàrẹ̀, gbogbo tó yẹ kóun máa ṣe fún gẹ́gẹ́ bí ọkọ òun ò ṣe fún, èyí tó ń bá dẹ̀ ṣe òun fọ́ọ̀sì ara òun tún láṣẹ ara òun ṣe fún ni, ẹ̀rọ lọ́wọ́ ń bá wọn. kódà ó ti dé lẹ́wù kan tó sùn ìjọ kan tó ń dẹ̀ lọ mọ́bẹ̀ lóru ní kitchen, ó ń lọ mọ́bẹ̀, òun ti fi dẹ́kun rẹ̀ wò báyìí òun ti fi yẹ̀ wò báyìí àbí kóun dẹ̀ para wọn. àdánwò ńlá ni jíjẹ ọmọbìnrin nípa láti fẹ́ ẹni tí òun, ọmọbìnrin mi ń bẹ tó ṣe wípé tó bá jẹ nípa láti fẹ́ ẹni tí òun kò ní kò nú ẹ̀mí rẹ̀ láéláé tó fi jáde láyé, inú rẹ̀ ò ní dùn. ìpìlẹ̀ ní nínú ìpìlẹ̀ tá a mọ̀ mọ ìdílé tá a fẹ́ kí wọ́n rí ìrọ̀rùn láàrin lọ́kọláya kò gbúdọ̀ jẹ́ látara ìjẹni nípa. ẹlẹ́ẹ̀karùn-ún alkudratu alalbaa, gbogbo ìdílé tá a fẹ́ kí ìrọ̀rùn ó wà ń bẹ̀, ìwọ ọkọ o gbúdọ̀ ní kápá lérí tó fi gbọ́ bùkátà lérí ìyàwó. ìdílé mi kò sí tí ń jẹ́ wàhálà ó mọ́ ẹsẹ̀lẹ̀ ń bẹ̀, kò sówó lọ́wọ́ ọkọ náà. àwọn kan máa ń pòwe kan wọ́n ní istiqamatul mar'ati fi din fi jaibi zawjiha, ìdúróṣinṣin obìnrin nínú ẹ̀sìn ó ń bẹ nínú àpò ọkọ rẹ̀ tí bá ń jáde ń bẹ̀ hun ní ọkọ̀ inshallah á ṣe, nítorí pé nǹkan ń jáde lápò ọkọ. ṣùgbọ́n béèrè lẹ́nì kò sí, ọ̀la ṣé kí n para mi ní, ọ̀túnla obìnrin ò lè pa mí o, ìjọ mẹ́rin ìwọ náà lọ gbìyànjú, tó bá dijọ́ karùn-ún obìnrin yóò sọ̀rọ̀ sí. ìgbésí ayé lọ́kọláya yẹn yóò mọ̀ ní ààyè, nítorí pé ọkọ ò ní àlìbáà in tí yóò fi gbọ́ bùkátà lérí ìyàwó. alimaskan ibùtóbìnrin ó máa gbé, ọkọ ò ní kápá lérí ẹ̀, ọkọ sáfàgì fẹ́yàwó ni. in tí ìyàwó máa jẹ kò ní kápá lérí ẹ̀. bákan náà gbogbo àwọn tí obìnrin ní bùkátà sí bil maruf níwọ̀nba bágbára rẹ̀ ṣe mọ kò tiẹ̀ ní kankan. a rí pé lẹ́yìn náà máa ń ṣe láwùjọ wa lẹ́nìí, ẹ̀rí obìnrin míì ó ń lo hijab, ó ń lo khimar, hijab shar'i, gbogbo ẹ̀ pé sí la, ṣùgbọ́n tó bá kẹnu bọ ìgbésí ayé òun àtọkọ ẹ̀, ẹ̀rọ ọlọ́run ó báyìí pé ewu wá láàfà ń ṣe gan, kódà òun lòun ó tún àfà ẹwà kan ṣe kan. bó ń bá lóyún ó rẹ̀ lómi ọmọ ẹ̀bùn kan tọ́lọ́run fóun kóbìnrin ó lóyún ọ̀tán, ṣùgbọ́n obìnrin ń lọ hospital ní lóyún pé kò sí ìtọ́kàn pẹ̀lú yẹn, kò sí ìdọ́kàn lọ hospital ní lọ maternity ní ó ń ṣe gíní tàbí òun ò rí sí yẹn, ṣùgbọ́n kò lóyún. ọlọ́run ṣàánú lórí èèyàn. àwọn ọkùnrin bẹ́ẹ̀ pọ̀ ń ta o, kódà tí wọ́n ń papò mọ́ra súnnà. ọ̀pọ̀lọpọ̀ àwọn mashayikh wọ́n tí wọ́n mọ́ gbóríṣiríṣi bí àfá èwo lẹ́ ń ṣe gan, kí ni kókó bẹ́ẹ̀ ń ṣe ṣiṣẹ́ kankan bọ́pẹ̀ ṣiṣẹ́ kan ẹ̀ ní lọ́bẹ̀ ẹ̀ kàn sásùn kalẹ̀ ẹ̀ wá lè máa ágíù kọ̀mọ́kéwò ó kàn lè máa ágíù káàkiri máa ágíù ẹ̀ lórí mọ́sálà yẹn kí ní kankan àfà ẹ̀ lọ ṣiṣẹ́ só ti yé èyí tó kàn ẹ̀ lọ gbájúmọ́
wákàdà èyàn gbọ́dọ̀ ní albáà àìní báà nígbà míì ìmọ̀ ṣokùnfà kídìílé kó mọ́ sí ìrọ̀rùn bẹ̀ láàrin lọ́kọláya ìpìlẹ̀ ní albáà lànàbí sallallahu alaihi wasallam sọ pé ya ma'ashara shabab man istata'a minkum albáà falyatazawwaj nípa rẹ̀ anábìrì bá malami ẹ̀sẹ́tì wọ́n lè ibìsọ̀ anábìrì bá kò fagídí ṣe tó bá ti lágbára lọ sí sùúrù wal yasta'fifi alladhina la yajiduna nikaha hatta yughniyahumullahu min fadlihi eléyìí tá à ń sọ ìdíje pé wàá ti yẹn di multi-billionaire kọ́là ń sọ ṣùgbọ́n alal àkọ́lì oní tó lè fi gbọ́ bùkátà lérí ìyàwó rẹ̀ àfọwọ́ Sheikh Islam Ibn Taymiyyah